ọ̀rẹ́ mi, ǹjẹ́ o mọ̀ wípé ọ̀ranyàn ni kó mú àyànmọ́ṣẹ́? Ǹjẹ́ ó tiẹ̀ yé ọ dájú wípé ó nídìí kan pàtó tí Ọlọ́run fi rán ẹ wá sáyé? Ẹ̀yin tí ẹ ti di ọmọ Ọlọ́run, torí ìdí tí a fi rán wá sáyé, òun náà ló jẹ́ ká torí ẹ̀ gbà ẹ́ là. Nítorí ìdí kan yìí, iná ni Ọlọ́run fi dá ẹ̀mí rẹ̀ sí. Ṣùgbọ́n tó bani lọ́kàn jẹ́ ni pé ọ̀pọ̀ wa a kàn ń lọ ṣọ́ọ̀ṣì ni. Àwa tá là ń ṣiṣẹ́ ìránṣẹ́, à ń ṣe ni, ṣùgbọ́n kì í ṣe ojúlówó iṣẹ́ àti tá a wáyé wá ṣe ńlọ́pọ̀lọpọ̀ wa ń ṣe. Olúwa ló rán èmi o wípé kí n máa kọ́ àwọn tí wọ́n gbàgbọ́, àwọn ọmọ Ọlọ́run, kí a máa kọ́ wọn láti gbáradì fún ìrìn àjò àyànmọ́. Èyí ni mo wá kéde rẹ̀ fún ọ, ìwọ ọ̀rẹ́, wípé ọmọ nílò ká kọ́ ọ. Olúwa ló máa rán mi sí ọ. Yóò mọ̀ dára kó darapọ̀ mọ́ àwọn àyànfẹ́ tí wọ́n ń wá fún ẹ̀kọ́ ìgbáradì fún ìrìn àjò àyànmọ́. Ẹ̀kọ́ yìí ó wá nira. Ní 2026 ọdún tó ń bọ̀ yìí, a bẹ̀rẹ̀ ní sátidé kejì ní àti oṣù kìíní títí dé oṣù kejìlá. Ìyẹn ni wípé ẹ máa wá lẹ́ẹ̀kan lóṣù fún ìgbà 12 lọ́dún. Aago 7 àárọ̀ la máa bẹ̀rẹ̀, a sì máa parí ní aago 6. Ọ̀rẹ́, bí mo ti ń bá ọ sọ yìí, ẹ̀mí mímọ́ náà máa jẹ́rìí inú ọkàn rẹ pé ìwọ la rán ọkùnrin yìí sí kó wá gba fọ́ọ̀mù ìforúkọsílẹ̀, kó wá forúkọ rẹ sílẹ̀, àti kí o sì wá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí. Ẹ̀kọ́ yìí ó wá ná lówó. Owó tí ó wá ná kọjára lọ. Yóò ná ní 22,000 22,000 naira péré. Owó oúnjẹ yín ni o, torí pé bàbá kẹ́kọ̀ọ́ látago 7 àárọ̀ títí dago 6 ìrọ̀lẹ́. Ọ̀ranyàn ni kẹ́ ẹ jẹun, ọ̀ranyàn ni kẹ́ ẹ mu. Owó jíjẹ mímu yín fún àwọn ọjọ́ 12 yẹn ni ní oṣooṣù, òun la ní kó san o. A gbowó ẹ̀kọ́ lọ́wọ́ rẹ o. Tá a bá wá ń kọ́ ọ náà, tí o bá wá fẹ́ ìwé ẹ̀kọ́, wàá sanwó yẹn lọ́tọ̀ o. Ẹnìkan níbo lòun ó ti rí? Olúwa ó pèsè. Olúwa tó rán mi sí ẹ, tó sì ń báwọ náà sọ̀rọ̀ pé kó o lọ fún ẹ̀kọ́ yìí, dájúdájú yóò pèsè. Mo sì mọ̀ wípé tó o bá wá, ìwọ náà rí tiẹ̀ sí. Ìwọ náà tiẹ̀ gbọ́ ẹ̀rí lẹ́nu àwọn èèyàn tí wọ́n ti wá, tí wọ́n ti kẹ́kọ̀ọ́. Wóore tí ẹ̀kọ́ yìí sì fún wọn. Lóòótọ́ ni mo jẹ́ onígbàgbọ́, ṣùgbọ́n òye Ọlọ́run kò yé mi tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ nígbà tá a dé inú ẹ̀kọ́ yìí, a wá mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ó jìn, ó fẹ̀, ó ga, ó tóbi ju bí ojú àwọn onígbàgbọ́ ìsìn tá a fi ń fojú wò ó lọ. Ọlọ́run pè mí lóòótọ́, ṣùgbọ́n ìgbà tí mo débi ẹ̀kọ́ yìí ni mo tó dá Jésù mọ̀. Nítorí àwọn nǹkan kan wà tó jẹ́ wípé mo rò pé bóyá mo wà ní orí ọ̀nà tó tọ́. Nígbà tí mo wá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí, mo rí ìyípadà ọkàn tó tọ́ nínú ayé mi. Nítorí mo jẹ́ nìkan tó máa ń bínú. Téèyàn bá bí mi nínú kì í tètè tán nínú mi lọ. Ṣùgbọ́n nípa ẹ̀kọ́ yìí, ó jẹ́ kí n mú nǹkan tíntín pé lóòótọ́ a lè ṣẹra wa, ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ìbínú sínú ọkàn láti fi sin Ọlọ́run. Ó jẹ́ kí n nímọ̀ àti dáríjì ọmọ ẹnìkejì. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní wá sí ibi, iṣẹ́ ìránṣẹ́ mi yàtọ̀. Èmi rí i pé nínú àwọn nǹkan tí wọ́n kọ́ wa yẹn, torí àwọn nǹkan tí mi ní ìgboyà láti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, Ọlọ́run ràn mí lọ́wọ́ nípa ẹ̀kọ́ yìí. Pé nínú ayé mi gangan, mo ní ìyípadà ọkàn tó tọ́. Bí ènìyàn ò bá la ẹ̀kọ́ yìí kọjá, kò tí ì di ọmọlẹ́yìn, pàápàá kò tí ì di onígbàgbọ́. Mo gbàgbọ́ lásán kò rán rárá. Ọ̀ǹtì tó bá la ipa yìí kọjá nínú abẹ́ ẹ̀kọ́ yìí, pẹ̀lú òye Ọlọ́run á túbọ̀ yé. A mọ ìwásáyé ẹ̀, a mọ iṣẹ́ tá a ti yàn fún láti ayérayé. Pó di dandan ibi tá a pe òun sí, ibi tó yẹ kó ti sìn, tó ti lè jọ́sìn pẹ̀lú Ọlọ́run, àti àwọn nǹkan tá a lè kọ̀ sílẹ̀ tá ò lè kó mọ́ra nínú ìrìn àjò ìgbàgbọ́. Ó kọjá téèyàn lè fi ẹnu ṣàlàyé fún ẹnìkejì wípé nǹkan báyìí, ọ̀ǹtì tó bá débẹ̀ kó wá fojú ara ẹ̀ rí, kó fi tí ara ẹ̀ gbọ́, lóye yìí tó lè yé wọn. Kì í ṣe ẹ̀kọ́ tó jẹ́ pé èèyàn kàn lè máa ṣe lórí fóònù láì ṣe pé èèyàn bá wá bí, kò lè yé èèyàn rárá. Àbí téèyàn bá wá bí ẹ̀kọ́ ìgangan, nítorí pé ó jẹ́ gbòǹgbò nínú àwọn ẹ̀kọ́ tí a ti ń gbọ́. Òkodoro ọ̀rọ̀ Ọlọ́run la fi ń kọ́ wa. Ìmọ̀ràn mi sí àwọn tó wò wá ni wípé kán wá káwọn náà wá tó Oyin Kristi wò lára bàbá wa Joseph Okunola
kán wá wo ìdí tí Ọlọ́run fi gbé wọn dìde fún ìran àkókò yìí, fún àwa Kìrìsìtẹ́nì àkókò yìí. bí tí mo ti ń kọ́ ẹ̀kọ́, mo fẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ náà kán wá kọ́ ẹ̀kọ́ ń bẹ̀. ẹ̀kọ́ gidi náà ń kọ́ wa, àwọn olùkọ́ wa sì dàńgájíá. Ọlọ́run ń gbénu ayé wọn, wọ́n dẹ̀ dá Ọlọ́run mọ̀, Ọlọ́run dẹ̀ ń ṣiṣẹ́ agbára nínú ayé wọn. tó ẹ̀kọ́ tí wọ́n sì ń kọ́ wa kì í ṣe ẹ̀kọ́ àgálámọ̀sà, ẹ̀kọ́ tó ní gbòǹgbò tí èṣù ò lè fatú ní. mo wá rọ gbogbo àwọn tó bá ń gbọ́ mi káwọn náà wà kán wá kọ́ ẹ̀kọ́ yìí, wọ́n á sì rí ìyè àti ìṣẹ́gun níbẹ̀. ó sì wá rí báyìí pé bí a ti wí bẹ́ẹ̀ lórí, ìwọ náà wá darapọ̀ mọ́ wa. èyàn ò kì í gbókèrè máa dùn ọbẹ̀ nínú ìtọ́wò ni. ìwọ náà wá tọ́ Olúwa wò nínú ẹ̀kọ́ yìí, wàá rí pé rere ni Olúwa. máa bọ̀ báyìí, má fàsìkò dọ́là, má jẹ́ kí ohunkóhun kó dí ẹ lọ́wọ́. torí ọ̀rọ̀ ìrìn àjò àyànmọ́ béèyàn ọ̀bá rí sí tí kú bá ẹ pa, bólúwa rẹ̀ bá dáa jù dáadáa lọ, inú náà lolúwa ó yọrí sí o. Ọlọ́run níjẹ́ yẹn jẹ́ pín ẹ.